àgbàlẹ́tù ọmọdé lawó ìrírí ayé TV àwa làgbà. àǹfààní bàǹtàbàǹtà ni mo mú wá fẹ̀yìn tèmi lórí ètò yìí lọ́jọ́ tèmi. àṣírí àwọn àgbà ni, àṣírí àwọn bàbá wa ni. ẹ̀yọ́nú aṣínà owó ni wọ́n pè é. kí lẹ fẹ́ pò pọ̀ kó di ẹ̀yọ́nú yìí? bá ń wá tákàdá àti gègé ìkọ̀wé rẹ̀ láti lè dé sílẹ̀ lọ́jọ́ tèmi. ìrírí ayé TV, ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n, tí ń fúnni lóye. ẹ wò ó, wọn lẹ́ni tí ò kí ni kú lé òun ló pàdánù ẹ káàbọ̀. mo kí n kú lé lórí ìkànnì ìrírí ayé TV. bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí, orúkọ tèmi ò tí ì yí padà, Muhammadu Akówódé Akórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà wọ́dàn, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. mo gbé e dé fún yín lọ́jọ́ tèmi. ẹ wojú ọbẹ̀ kẹ́ ẹ mú yán. àṣírí aṣínà owó, ẹ̀yọ́nú aṣínà owó yóò wúlò fún ọ tó ń gbọ́ mi. tó o bá ti gbọ́, mo fẹ́ kó o fẹ̀mí ìmoore fi hàn. lára ẹ̀mí ìmoore tí mo fẹ́ kó o fi hàn ní pé bá mi fi ránṣẹ́ sí àwọn èèyàn rẹ tí wọ́n wà lẹ́yìn odi, pàápàá jùlọ àwọn ẹni tí wọn ò sí nílùú tí ìyá àti bàbá wà. tí wọ́n bá lè gbé ìgbésẹ̀ yìí, ó dá mi lójú pé wọn ó kéré oko wálé láyọ̀ àti ìdùnnú. èrè oko ni mo sọ o, kì í ṣe rèké o. Haúsá tó fẹ́ sọ bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní àná, ó ní gbogbo wọn ni wọ́n kó èrèké wálé. ẹ̀yin ẹ̀ ní kó èrèké wálé, èrè oko lẹ́kọ̀ọ́ wálé. ẹ bá ń ṣàmì àdúrà. àwọn kí lẹ fẹ́ pò pọ̀ kó di ẹ̀yọ́nú aṣínà owó yìí? ẹ jẹ́ ń dá tọ́ mi díẹ̀ náà. ìrírí ayé TV, àwa ni bàbá. àní tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀yọ́nú, nǹkan pàtàkì òun ni ẹ̀yọ́nú wà fún. torí pé títọmọdé tàgbà bá ń yọ́nú sí èèyàn ní láti rọ́nà lọ́nì. tí ayé bá wá ń yọ́nú síyàn, kí ló tún kù téèyàn ń wá kiri? ẹ̀yin ẹ̀ gbọ́ olórin kan tó kọrin tiẹ̀ ni. ó ní ẹ máa yọ́nú sí mi, àgbà tọmọdé ẹ máa yọ́nú sí mi, tọkùnrin tóbìnrin ẹ máa yọ́nú sí mi. ìgbà tó wá yá, ẹ wá rí pé ó yí orin ọ̀hún padà. ó ní àánú morigbaáá adé orí ôkin. téèyàn bá rí àánú gbà, ó rí gbogbo nǹkan gbà. ẹ̀yọ́nú aṣínà owó tí mo mú wá fún yín yìí kò fẹ́ ná yín ní nǹkan kan. kódà gan-an bóyá ẹ náwó jò kò lè ju pọ́ùn 4 lọ. owó sẹ́fà ni mò ń sọ o, kì í ṣe pọ́ùn owó wọn ní UK o. pọ́ùn 4 ti wà ní Benin, òun ni mò ń sọ fún yín. àwọn nǹkan tẹ́ ẹ fẹ́ wá pọ̀ rèé. nígbà tó o bá ti jí, máa wo aago yìí. gẹ́gẹ́ bá a ti mọ̀ yín pé aago tó bá lu 12 yóò padà wá lu ẹyọ kan. nígbàrà tí aago kan ọ̀sán bá ti lù báyìí, bọ́ síta wájú ilé rẹ̀ níbi táwọn èèyàn ń gbà lọ tí wọ́n ń gbà bọ̀. bu yẹ̀pẹ̀ wájú ilé rẹ̀ yìí ní dédé aago kan ọ̀sán, kó bù pamọ́ síbì kan. tí ilẹ̀ bá tó wá ṣú tán, ìwọ tún mọ wo aago. gẹ́gẹ́ bẹ́ẹ̀ mọ̀ yín pé yóò lu 9, yóò lu 9, yóò lu 10 alẹ́. mọ wo aago yìí, oorun ò gbọ́dọ̀ kùn ẹ́ rárá. torí ní kété tí bá ti ń lo aago kan òru báyìí, ó tún padà bọ́ sí gbangba wájú ilé rẹ̀. èèyàn níbi tó ti bu yẹ̀pẹ̀ lọ́sàn tẹ́lẹ̀, gbìyànjú kó o tún yẹ̀pẹ̀ ibò ní dédé aago kan. tó o bá ti wá bu yẹ̀pẹ̀ tí aago kan òru yìí, wá dàpọ̀ pẹ̀lú yẹ̀pẹ̀ tí aago kan ọ̀sán yìí. tilẹ̀ bá wá mọ́, wá ọṣẹ èyíkéyìí tó bá wù ẹ́, dá yẹ̀pẹ̀ yìí pọ̀ mọ́, gún wọn papọ̀. tó o bá ti gún wọn papọ̀ báyìí, iṣẹ́ ti dénú, ẹ̀yọ́nú ti dénú. àárọ̀ kùtùkùtù ló mọ wẹ̀ o pẹ̀lú omi tútù. ṣùgbọ́n ọṣẹ yìí ní àdúrà. wá gbọ́ àwọn àdúrà tí ọṣẹ yìí ní. àdúrà tí ọṣẹ yìí ní pé wàá mọ̀ sọ pé ọlọ́run ọba aláàánú, ìwọ ló dá ọ̀sán, ìwọ ló sì dá òru. orí ọ̀sán kì í sì burú títí kó pàdé òru, bẹ́ẹ̀ lórí òru gan yìí burú títí kó pàdé ọ̀sán. èmi lágbájá ọmọ lágbájá, gbogbo ìdààmú ayé mi, gbogbo ìṣòro ayé mi, àìríjẹ àìrímu ayé mi, mo wẹ̀ dànù lénìí. nílùú tí mo wà yìí, kí n ní owó. ládùúgbò tí mo wà yìí, kí n ní ọlá. torí ìwọ ọlọ́run ọba ló gbé àwọn òjíṣẹ́ rẹ̀ kan ga ní ìlú àjòjì. mo fẹ́ kó o gbé mi náà ga nínú ìlú tí mo wà yìí, ní àdúgbò tí mo wà yìí. kò jù bẹ́ẹ̀ lọ, kó o máa wá retí ìyanu ọlọ́run nínú ìgbésí ayé rẹ̀. ẹ má gbàgbé, mo ní kí ẹ fẹ̀mí ìmoore hàn. ẹ bá ń pín fáwọn èèyàn yín. lára ẹ̀mí ìmoore ni. ẹ̀yin náà tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa, ẹ wo ibi tí wọ́n kọ subscribe sí yìí, ẹ tẹ̀ kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa. lára ẹ̀mí ìmoore náà ni. ṣé ẹ rí ewé tó wà lẹ́yìn mi yìí? ewé yìí òun ni wọ́n ń pè ní ewé làpálàpá. làpálàpá sì pé méjì, funfun lèyí tẹ́ ń wò yìí. ẹ já pàdé ní kòpẹ́kòpẹ́. àwọn àǹfààní kan wà
tí mo fẹ́ ká rí mú lára ewé làpálàpá yìí, àmọ́ ẹ já pàdé lórí ètò yìí ní kòpẹ́kòpẹ́ kẹ́ ẹ bá tó lè jẹ àǹfààní òun náà. Mo ní ìtẹ́lọ́rùn yìí, òun ni ohun tó jẹ mí lógún. Muhammadu Akówódé Bàkórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA. Ẹ já pàdé ní kòpẹ́kòpẹ́ títí ìgbà tá a tún máa pàdé. Mi ò fi yín sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀. Àgbàlẹ́tù ọmọdé lawó, ìrírí ayé TV, àwa làgbà.